Today we gather at a pivotal moment in history. We stand at the threshold of a new era, where inclusivity and accessibility are no longer mere ideals, but necessary imperatives. As we embark on this journey together, I invite you to join me in exploring the transformative power of inclusivity. Let me talk about a group of individuals who inspire us with their resilience, adaptability, and determination. I am referring to the blind and visually impaired community. Blindness is not just a physical condition, it's a state of mind. It's about perception, attitude, and the willingness to adapt. Despite the challenges they face, blindness individuals have proven time and again that they are capable of achieving greatness. From Louis Braille, who invented the Braille system, to Steve Wonder, who has captivated us. Steve Wonder, who has captivated us with his music. Blind individuals have made significant contributions to our society. However, despite these achievements, blind people still face numerous challenges. They face barriers in education, employment, and social inclusion. They are often marginalized, excluded, and stigmatized. But it's not all doom and gloom. There are many organizations, initiatives, and individuals working tirelessly to promote the rights and inclusion of blind people. So, what can we do to support our blind and visually impaired friends? We can start by raising awareness about the challenges they face and the contributions they make. We can promote accessibility, inclusivity in our communities, schools, and workplaces. We can also support organizations that provide assistive technologies, education, and employment opportunities for blind people. Together we can break down barriers and create a more inclusive society. Let us harness our collective energy to drive positive change. In conclusion, blind people are not defined by their disability. They are defined by their abilities, their strength, and their contribution. Let us work together to create a more inclusive and accessible society for all. Thank you. Merci beaucoup. Merci beaucoup. Thank you. Auntie Marvelous, thank you. On that note, I think the convener will say something. Ẹ jẹ́ bá pass microphone yẹn sí wọn. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Bàbá Olúgbemiga Balogun tó kó wa jọ. Ẹ bá tọ́ máa kìí. Disability. I hope you are not sleeping. Mo kí gbogbo wa pé a kú ìjókòó. Gbogbo wa pé ọdún ayọ̀, ọdún ìdùnnú, òní gbogbo wa máa ṣe lórúkọ Jésù Kristi. Àtọmọdé wa, àtàgbà wa, àtẹ̀yìn bàbá, àtẹ̀yìn màmá, àtàwọn ọ̀rẹ́ mi náà tàjọ wà bí lórúkọ Jésù. Ọdún ayọ̀ la ó máa ṣe lórúkọ Bàbá àti ní ti Ọmọ àti ní tọlọ́run ẹ̀mí náà. Láyé ọ̀rọ̀ bá kú níta a sì tún máa sọ̀rọ̀. Ọ̀rọ̀ jẹ́ kí ẹ̀dá ìbàdàn fún Olúgbemiga Balogun. Yorùbá bá ní Balógun palẹ̀ ogun mọ́. Eléyìí ò palẹ̀ ogun mọ́. Balógun palẹ̀ àti ṣàánú ni Ọlọ́run kó bá kó lọ́wọ́ ẹ ṣàmì o. Nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́, ó ní ọ̀kan nínú àwọn ẹ̀bùn ló wọlé. Ọ̀kan nínú àwọn ẹ̀bùn ṣé ní gbogbo ẹni tó bá ti ní ìpèníjà, Sátánì ti rí ìṣeré ọjọ́ ọ̀la wọn ni. Wọ́n wá fẹ́ fi ìpèníjà yẹn pa.
ṣùgbọ́n ìyẹn sọ pé ìpèníjà ò ní mú mi mọ́lẹ̀. Ẹ̀bùn kan nìyí, Tobi Sesha is here. Please celebrate Tobi Sesha for me. Tobi Sesha, you welcome. You go to my friend, sorry. Ẹ bá pàtẹ́wọ́ fún Tobi Sesha. Ẹ bá pàtẹ́wọ́ fún you welcome. You welcome. We want to take 3 messages now from 3 people. Just 3 people will take a message. Kó tó di pé a máa lọ sínú àwọn ètò tó pọ̀. Nítorí pé láti ríran, wọ́n ti gbé ìran kalẹ̀. Òun kó èèyàn jọ yìí. Gbogbo wa la máa yẹ tí wọ́n ń ta kó ráìsì. Ilé wọn ń ta. Èló lẹ pé 85, 83, 90. Sọ̀kẹ́ ẹ̀fẹ́ tó wá ní àníṣe mo fẹ́ ẹ̀fọ́ àwọn èèyàn. Ṣé ẹ mọ̀ pé mílíọ̀nù sí? You want to give a good message? Kindly signify. Okay, I'll give you number 1. Number 1. But I don't know why you number 1. Okay, number 2. Number 2. So I'm taking 2 people from our beneficiaries. Ó ti pé àwọn beneficiaries méjì péré ni mo máa mú ti pé bẹ́ẹ̀. But tí bá lóbìnrin kan ṣá, kó má jọ ọkùnrin nìkan. Tọ́lá àwọn obìnrin máa ń jà fẹ́tọ̀ wọn ní gender equality. Ṣé kò sóbìnrin tó fẹ́ sọ̀rọ̀ ní beneficiary? Ẹja kò bẹ́ẹ̀. Our guest, do you have anything to say to commend the convener? Good message from our guest. Alhaji Amufunyi number 1 here. Lọ́dọ̀ àwọn number 1. Ẹ jọ̀ọ́ ta ló bá tún sọ̀rọ̀? Okay, mọ́mí Amufunyi number 2 ó ti pé bẹ́ẹ̀ yẹn. Ó yá pẹ̀lú number 1 yìí. Ẹ má wulẹ̀ kúrò bí tẹ wà. Ẹ má jẹ́ dàrí láàmú. Ó yẹ sọ̀rọ̀ your good message. 1 minute. Thank you very much. It's blessing I have to be here today. And lórí ẹ̀jẹ̀ ìdùnnú mi láti mo tún lórí òfin àti míìtì dájú wa Mr. Balogun Olugbemiga Balogun. Though before mo máa ń lórúkọ wọn fún mi mọ̀ pé a someone like us pé ẹni tó ní ìpèníjà bíi tiwa láì mọ̀. So mo ṣe máa ń gbọ́ nílò jẹ́ ìdùnnú mi because to me I don't know maybe any other person can see this so pé láàrin community person disability ó jẹ́ ẹni àkọ́kọ́ ẹni aṣọ wípé ó lè máa rántí èèyàn bíi tiẹ̀ láti máa celebrate wọn ní ilé àdẹ́bí mo ti dọ́ pé láti ẹ̀ṣẹ́ kan bẹ̀rẹ̀ tó wọ́n ṣe irú ẹ̀ ó jẹ́ kí ní ìlú ìjọba ìgbàlágbà pé agbára ọkọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ dáradára wọn ní parí ẹ̀kọ́ nígbà. Thank you. Yes, number 2. Before I give you the microphone, please spare me 1 minute. I want to welcome all the full members of our eminent club of Nigeria, Ejaida, eminent club of Nigeria. Eba mi pàtẹ́wọ́ dáadáa. President Tiwana ni eminent Balogun is the current president. Thank you. Yes, your good message. Orúkọ tèmi ní Ẹ̀tù Sodiq Ọmọtáyọ̀, a blind man. Mo máa ń gbọ́ ohùn my brother. Mi ò láǹfààní àti meet wọn. Ọjọ́ Friday ni mo láǹfààní àti meet wọn. In fact, all the time, women were highly inspiring. Well, if I must inform those that didn't know, ẹni tó ń sọ̀rọ̀ yìí ló kó àwọn speaker yìí wá o. Ẹni tó ń sọ̀rọ̀ yìí, aago méje lèmi ti wà níbí o. Ẹni tó ń sọ̀rọ̀ yìí kò ríran, òun ló set gbogbo àwọn speaker tẹ́ ń gbọ́ yìí. Mo láti ti torí àwọn èèyàn mi jáde. Because tí bàbá yìí bá láwọn fẹ́ máa fún wa ní enablement, tá a bá rí láàrin wa tó máa encourage orú wọn, tẹ́ ẹ bá ń gbìyànjú láti kún àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́, àwọn náà lè wúlò. Ìyẹn ló fi jẹ́ wípé tẹ́ ẹ bá kúrò nínú hall yìí, tó bá sọ fún yín pé ẹni tí ò ríran ló set sound, ẹ máa wò pé bó ni ó ṣe ṣe. So ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín, ẹni tó bá ti wo interview mi lórí BBC
àwọn ọmọ ẹni tí ò ríran tó dúró síwájú yìí mẹ́rẹ̀ẹ̀rin ló ti wà ní yunifásitì o, all the four, in fact mẹ́ta ti jáde nínú wọn, ẹyọ kan ló kù mẹ́. You see, mò ń sọ eléyìí fún wa so that ẹni máa wò pé ìgbà tó ti ṣẹlẹ̀ yẹn kò sí nǹkan tí lè ṣe mọ́. Tó o bá ti gbà pé Ọlọ́run ní jọ́ lọ́hùn, ohun gbogbo di ṣíṣe o, má sọ̀rọ̀ ìtinú o, yóò máa dáa fún Olúgbénga Balógun àti the entire foundation. Ọba tó nìyí tó ní kẹ́ ẹ ṣe sùúrù, kẹ́ ẹ fàyè lẹ̀ fáwọn èèyàn wọ̀nyí, gbogbo ìgbà lọ́lọ́run máa fàyè lẹ̀ fún yín. Ibikíbi tóhùn kẹ́ ẹ wà, àyèkáyè tóhùn kẹ́ ẹ wà, àṣẹ àti agbára Ọlọ́run a máa dúró tì yín. Nínú ìdílé yín ẹ ní rí ìbànújẹ́ láé àti láéláé. And that was a brilliant advice. Thank you so much, sir. Thank you, thank you. Yes, mommy number one, I tell you, your good message. Your good message. Lẹ́yìn torí pé àmì dákun aládàra ayé fàájì wà lẹ̀, kébì wọ́dà wà bí, Sàní Ọ̀yọ́ wà bí, and Tobi Special wà bí. Tó bá tó àsìkò tá a máa bọ́ sí many aspects of this program, we will eat it. But quickly, I'm going to. Okay, Mama. Okay, Mommy, your good message. Good afternoon, everyone. Good afternoon, the coordinator of this program, in person of Mr. Balogun Olugbemiga. I'm so delighted being here today in the midst of nice and brilliant people like this. I really congratulate you on the success, and I pray that God will keep you moving higher and higher. I'm going to sing this song. Moti eti gòkè gogoro, Olúwa ló gbé yín ga. Mr. Balogun, eti gòkè gogoro, Olúwa ló gbé yín ga. Lágbára Ọlọ́run ẹ ò ní ìpínlẹ̀ o. Eti gòkè gogoro, Olúwa ló gbé yín. Lágbára Ọlọ́run ẹ ò ní ìpínlẹ̀ o. Eti gòkè gogoro, Olúwa ló gbé yín ga. Thank you so much. Alaja, thank you so much. The last person on the list on Google message. Let's have you. Please have a battle for worship more. Thank you on your Google message. Thank you. I go joko gbogbo ile. My name is Nse Ayamushi. Lákọ̀ọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo tiẹ̀ lè wà nírú bíbá yìí. Nítorí pé kíni lóyìn láti mo ti kọ́kọ́ gbọ́ prógráàmù àwọn àkàndá ènìyàn. So later I became interested pé tó bá jẹ́ pé èmi wà nírú ipò báyìí kan ṣé mo fẹ́ bá Ọlọ́run jà ni. So ìyẹn gan ló fún mi ní ìwúrí. So lẹ́yìn prógráàmù yẹn àwọn bàbá Balógun àwa jọ ń connect lórí WhatsApp láti gbà yẹn even up to this early morning messages. So wọ́n wò pé if a person like this can do this, àwa tí a lá ojú sílẹ̀, what can we do? So we just have to identify with gbogbo ẹni tó bá ní ìpèníjà. It is not something tó wà ṣèkínní wọ́n má gbé ọmọ pamọ́ mọ́, gbogbo yẹn láti máa ń sọ as a teacher láti lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So Balógun ẹ ṣé sà, àdúpẹ́ sà, iná ò ní tánwó yín, ọwọ́ yín á máa ròkè, ẹ ní ṣọ́kú, àwọn ọmọ yín wọ́n á máa lọ sókè, wọ́n á máa ṣe oríire. Because I said something nígbà tí mo rí profile yẹn, obìnrin ni mo rí, ọkùnrin ló ń sọ̀rọ̀. I became like what's this? Ṣé kìí ṣe ànádá kínílélẹ̀? So but when he now spoke, mo bá sọ pé ọkùnrin balẹ̀. So that's why I'm here all the way from Lagos. Thank you and God bless you, sir. Thank you, Mommy.
Of course, we've seen what Mr. Olugbemiga Balogun has in mind. We have gathered. I want us to embrace this vision. He cannot do it all alone. Yorùbá sọ pé àgbájọwọ́ àjèjì ọwọ́ kan. We need to support him. Kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe láyé tó lè dálé ayé ṣe. Èèyàn máa ń níran ṣùgbọ́n ayé máa ń kóni lọ́wọ́ fún ìran ni. Sọ́kọ́ ni pé a bẹ̀rẹ̀ sí ní lọ sínú program gangan. A ti wà bí o gbogbo tá a wò bí Ọlọ́run àti Olúgbénga Balógun ni. Àtẹ́wọ́ fún ọ̀nà nínú ayé ìlú ìlànà. Gbogbo Jésù Ọlọ́run àti Olúgbénga Balógun ni. Tẹ́lá òun pé kò ṣe pàdé kan ní ìsìn. Kò sí ní program tó wà lọ́wọ́ mi. Ẹgbẹ́ mo pe ẹnìkan wọn lọ fẹ́ kù wọ́n lẹ́nu. Wọ́n wá ní kí ó sọ fún wọn pé there should be a support from people. There should be a support. Àwọn èèyàn lè ń bọ̀. Àwọn àdìgbẹ́ sí wọ́n bẹ́. Ó ṣe mo wá sọ pé ká lọ kúrẹ́ kí ní ká lọ béèrè. So kí n tó ṣe èmi náà ní foundation mo sì mọ̀ pé kò sí láàbí ẹ̀ńtọ́ kan tí ní ìwọ̀ ẹ̀ṣin. You want to support this vision, you want to embrace it. Oh, everyone who supported this with talking. Okay, rice ma máa gbé fún yín gààrí kókò kan lè nílé lóṣù kíní kan ni màá support. Okay, lónìí mo fẹ́ support pẹ̀lú yé báyìí. The hour is now. The hour is now. You want to support this vision with your token? Kindly come, signify. I can come to you, bring the microphone. You can come outside and declare. Ó ní àwọn lè máa pè é síta wọ̀ àwọn fún wọn lákàá nọ́mbà. So, can we have you now? I want to do that for the next 10 minutes or 15 minutes. No amount is too small. Ẹ̀sùn mọ́ Chief Babájídé Adélùtàn. Níbo ni àwọn ṣáàs àkànnọ́mà ẹ ti wà kéékèèké? Olúwafẹ́ oníní dúdùn. Ẹ̀sùn mọ́ àkànnọ́mà tí ló rẹ̀ bí àlọ́wọ́ ń kọ́. Yes, please signify. I want to support with this. Yes. Our uncle Chief Mr. Babájídé Abaton. Okay, Abaton. Yes. Daddy Abaton. Thanks. Sitting at the left hand side. Àwọn ọlọ́kẹ́kọ̀ọ́ ti yèyé gbogbo àdínì tán ní Maryland táwọn pè ní worldwide gbogbo àgbáyé àfáà tí òjá náà fẹ́ débi. Yeah, I will support with 100,000. God bless you. 100,000, thank you, sir. Yes, Mr. Ajala, are we happy now? Ẹ bá mi mú ọ̀kà nọ́mbà yẹn kó máa ṣe síbẹ̀ straight. I will support with 100,000. God bless you, sir. Thank you so much, sir. Mo ti sọ fún yín látàná pé kẹ́ ẹ pa àkàrò àyẹ̀ 50,000. God bless you, sir. Mr. Kole Ojo. Mr. Kole Ojo, thank you. Yes, Yeye Adini. No, tí wọ́n yẹ ò ní ìdí, tí Yeye Adini ò ní ìdí. All right, sir. On behalf of Eminent Club of Ibadan. Yes, sir. Of which Eminent Olugbemiga Balogun is our current president. God bless you, sir. We will part with 100,000 naira. Wow, yes. Next place, please signify. Signify. Àwọn olóòtú fẹ́ ṣe wọ́n ní Ibo ni kí n tún lọ? ìgbà Ibo ni kí n tún lọ? Ibo ni kí n tún lọ? You want to support preservation? You want to ṣàkíní múlẹ̀ kọ̀ọ̀kan tó láwọn sí lára fún wọn. Bíbélì ń gbé abẹ́ onídúdú ọ̀nà Ọ̀dọ̀ rẹ̀. rẹ̀ àwọn community ń kọ́ àwọn lọ́jọ́kù lọ́wọ́ sàlẹ̀ yẹn. Wọ́n mo fẹ́. Mọ́mí mo fẹ́ ògbọ́dọ̀ bá support ọ̀rẹ́ Balógun ni wọ́n. Irọ́ o, ẹ̀yin yọ wá. Ẹ̀dẹ̀ ti rí wọn náà nìyẹn. Wọ́n yọ ọmọdé. Ẹ̀yin yọ wá. Wọ́n mo fẹ́. Ó yá mo fẹ́ mi dà. Ẹ̀dẹ̀ kan sọ sí ilé tí ushers please write their Sọ sí ilé tí kò sọ sí báyìí kìíní, wọ́n mo fẹ́ kéde. Ọ̀dà wọ́n máa fún wọn mọ́mí ni. God bless you, mọ́mí mo fẹ́ wọn. Àwọn tó fẹ́ 100,000. Daddy, mo ń bọ̀ sá. Ṣé dáàdì bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? Wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn. Ọba àkọ́tẹ́wọ́ fún mọ́mí mo fẹ́ dáadáa. I want to believe somebody is taking records of the donation. I want to believe somebody is taking records of the Ìwọ ló yẹ donation. kó máa kọ́lẹ̀ o. Ta ló ń kọ́ kó sákàbà bàbá ń sọ o. Owó tó ń wọlé, ta ló ń kọ́lẹ̀? Bàbá tó bí Olúgbénga gẹ́gẹ́, wọ́n láwọn fún wa ní 100,000 naira. Káàsì tó wá ní. Owó tuntun. Wọ́n dàgbà àwọn tí Bàbá wọ́n ìlú Olúgbénga káàsì ní dábì ìwé lọ. èmi fẹ́ owó ṣe máa kó lọ. Ẹ bá wa fún Tẹ́sọ́rà. Ìwọ ni ó ṣe wá yàrá sọ yẹn. Má bínú ọ̀rẹ́. Yes, and I'm passing by. Who is calling?
calling me? Ẹgbẹ̀mọ́yọ̀ Sọlá o. I'm passing by. Who is calling me? Èyí tẹ̀ wà lókè ńkọ́ ẹ̀mí jábọ̀ ẹ bá wá sálẹ̀ wá tọ̀ ni o. Kọ́ fún yín láta nọ́mbà. Ìlú lẹ́nu bá wa fi síbẹ̀ ẹ fẹ́ ká dárúkọ ẹ̀ṣẹ̀ mà ẹ pàtẹ́wọ́ fún ẹ̀yẹ yẹn wà. All right. Gbogbo owó tí wọ́n ń gbà ẹ̀yìn lẹ́nu máa lò ó. Àwọn kò ráyè wá, a máa ṣe àtọ́jà program báwọn yẹn náà ní Látọ́dúnbà. ẹ fún ọlọ́ta nọ́mbà. Kí ló lórúkọ wọn? Bọ́ọ̀ bá tẹ̀lé ká sọ yé. Mọ́mí kí lórúkọ yín mà? Mọ́mí Ọláyẹmí dúró jayé. Mọ́mí Ọláyẹmí dúró jayé. Hold on. Mọ́mí Ọláyẹmí dúró jayé. Beautiful Ọláyẹmí dúró jayé. Mọ́mí aṣọ yìí fàyè tẹ́lọ̀ lọ́ra o. Nípa ni. Bàbá ìsọ̀lú dẹ̀rọ̀ mi, mọ́mọ́ fẹ́ disturb yìí ni. Wọ́n ní kí n bá kàrà bàbá. Àjọrìn àmórí olówó. Èmi ti mórí olówó bẹ̀ bàbá ti jẹ́ mi olówó. Àjọrìn àmórí ọlọ́lẹ́. Mo ti mọ̀ tó bá ilé ìfọ̀rọ̀ rẹ̀ ṣeré. Ọmọ ajérò rèé. Ọwọ́ tó yín ká yín fẹ́lẹ́. Ọ̀tọ̀ba Atlanta. Mo mọ̀ wá jẹ yẹn l'Atlanta. Ìyá Atlanta. Yes, who is calling? I am available. Ẹnìkan ló ní they know they see me. Èmi wà fẹ́. Also, bring the account number to Otunba Olugbemiga. Yes. They will not like to make. Ta ló pè mí? Ẹ pè mí ẹran mi iṣẹ́. Ẹ bá wa fún ọlọ́ta nọ́mbà. Àwọn ẹ̀yẹ́ gbọ́dọ̀ náà ọba aláìlú bá ń ṣe ìṣó ìwé ìgbà ọ̀pọ̀ I am available. Ẹ pè wá lókè. I am available. Ṣé máa bọ̀ lókè? Lókè. Yes, okay. I am available. Kò tí ọjọ́ ẹgbẹ́ káka nọ́mbà. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo ìgbìyànjú tọ́lá fún àṣẹ máa jẹ́ kó máa ṣe sórí ohun mi inú mi dùn láti wà ní àárín yín lẹ́nìí. Mo fi owó kékeré yìí 10,000 naira. God bless you, grandma. Ẹ ṣé gan, grandma. Art and Soul Center. For children with special needs. For children. 10,000 naira. Ẹ bá pàṣẹ fún grandma. Ìmọ̀lẹ̀ Sọlá. Wọ́n ní kí n pe ọ̀gá wa láti Germany, Chief Fẹ́mi Òjòṣèyítọ́. Àwọn dà. Olúborí ọ̀dọ̀. Okay. Account number. Ẹni tó fẹ́ fún wọn lọ fún wọn. Okay, àwọn ọmọ mi gbọ́ kẹ̀kẹ́ lórúkọ yín. Mọ̀mí Ìbànúṣọ́. Ẹ ṣe Mọ̀mí Àmúṣọ́. Yes, from Germany. Wọ́n sì ẹ̀jọ̀ àwọn where are the please give them account details. Thank you. From Germany. Fẹ́mi Òjòṣèyítọ́. Fẹ́mi Òjòṣèyítọ́ yóò fún wa lọ́wọ́ ìtàn. Apabo lọ́jọ́ kò sí. Àwọn nìyí mo ti wà ń bẹ̀ ẹ̀. Òjòṣèyítọ́ máa fún mi lọ́wọ́ ìtàn. Ṣé máa fún mi lọ́wọ́ ìtàn? Ó máa fún mi lọ́wọ́ ìtàn. Wọ́n máa náwó yẹn wọ́n nínú tán wọ́n á nà kù wọ́n á tún máa ná lọ. Yes, Òjòṣèyítọ́ 100,000 naira. Ẹ máa kọ́lẹ̀ o, ẹ máa kọ́lẹ̀ o, ẹ máa kọ́lẹ̀ o. Tó bá tún wọlé ní ẹ̀sọ́ fún wa ká àpọ́nlẹ̀ jù wọ́n. Yes, I'm passing by. If anybody hears my voice and call me in, I'll break the microphone. Alájà Balógun 10,000 ẹ bá bọ́lá kalẹ̀ bàbá bẹ́ẹ̀ tó. Ẹ ṣe àlàyé. Bẹ́ẹ̀ tó. Ẹ máa bá wa ṣe tí ẹ dẹ̀ bá fún wa ní report láti advance padà. Báwo bá ṣe àjàlá? Ẹ jẹ́ bàbá mi kọ́ bẹ́ẹ̀ yẹn. Ẹ jọ ta ló wẹ́ bọ̀. Alájà Balógun 10,000 ẹ bá mi kọ́ abátọ̀. Ṣé network ni yẹn? Mr. Ajala, travel all over the world. Ẹ̀bẹ̀ ètò, ìfọwọ́fún ẹ̀bẹ̀ ètò. Mr. Abato, yes, I'm available. Gbogbo community ní Mr. Olugbemiga Balogun pé ọlọ́ṣogbo lójú àbí. Àwọn community ní ẹ̀lọ́ Ọlọ́ṣogbo ẹ̀rọ lódó. Wọ́n ti di 10,000 lé gbogbo community. Ẹ pàtẹ́wọ́ fún wọn o. God bless you. Yes. Ẹ̀ka wọ́n ṣàyẹ̀dá ọdún mọ́lẹ̀ bàbá fi lówó. Ẹ̀mí sọ bàbá fi lówó. Àkànnùmá. Ẹ̀jẹ̀ bá mi
àbí wọ́n kẹ́ ẹ máa pè é.